Orimolusi náà ti tàn. Ọba Yọrí Aṣíwájú. Ẹ̀rọ wá chúkẹ́ ìwé yìí jẹ́ wọ́pọ̀ pa. We are taking this as a name of God. Yọrí Aṣíwájú. We have with time. Please, we have more time here. Time about to go, you tell about it down. It's going to be a walk over and you might not like it. Please, I'm being. Ẹ ṣe ẹ̀jẹ̀ kan lórí pápá o. Ẹ pé bọ́dà Máyọ̀kú lè wà lóye. Aṣíwájú Orimolusi. Òkè ẹ̀fọ́ mi dáadáa, Isma Foundation. Ẹ jọ̀ọ́, ẹgbẹ́ ọba Yọrí ló kàn báyìí. Ẹgbẹ́ ọba Yọrí. As I'm seeing here, ọba Yọrí ní sùúrù o. Orimolusi ló kí ẹgbẹ́ ìwọ̀dún. Àjọṣepọ̀ lọ́jọ́ ìdáyé. Àṣẹ lẹ́yìn rẹ̀. Báyìí ṣe ní ìdàgbàjọ́. All right. Ẹ jọ̀ọ́, lórí ọ̀gá mi, bàbá mi pàtàkì. Bàbá Máyọ̀kú Ijebu-Igbo, àwọn náà ni bàbá ẹgbẹ́ ọba Yọrí Orimolusi ọkùnrin àti obìnrin. Ẹ jẹ́ ká ṣe pápá nítorí ìjọba àkókò. Yes, thank you so much. We appreciate everyone. Yes. Ẹ jọ̀ọ́.
Ọlọ́run. Ẹ ṣé o, ẹ ṣé o. Aláàjì Mùsùlùmí ẹni Ṣọlá. Bàbá Mùsùlùmí ìyàwó Ṣọlá ní ìmọ̀tàkùn dàrúmọ́ lọ́dọ̀ ọlọ́dàkùn sọ̀gbọ́nà. Ní ìmọ̀tàkùn dàrúmọ́ lọ́dọ̀ ọlọ́dàkùn sọ̀gbọ́nà. Ẹ̀ṣọ́ gbogbo ẹgbẹ́ akéré mọ fáàrí. Ẹ̀wọ́n tí òjò yìí bá ti lọlẹ̀ àwọn náà máa wá láti wá kí bàbá wa aláìlúwà. Ẹ̀ṣọ́ rí báyìí àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ amáyékún aṣíwájú ló fẹ́ wọlé báyìí o. Ẹgbẹ́ ìgbésẹ̀ àbúrò aṣíwájú. Ẹgbẹ́ ìgbésẹ̀ àbúrò aṣíwájú. Bàbá wa Orimolusi kì í jẹ ẹ̀kú àbọ̀. Ọ̀túnba Aláyínká ni bàbá ṣèlú ẹ̀fà bọ́ọ̀lù ní kíndọ̀. Ẹ̀yọ̀ ayé àbíṣẹ́tẹ̀. Bàbá Orimolusi kì í sí. Wọ́n kí gbogbo ẹ̀kọ́ pátápátá. Ẹgbẹ́ Ìjẹ̀bú, ẹgbẹ́ ìpolówó ìlọ́yẹ, ẹṣẹ́ láì Ìjẹ̀bú, ẹṣẹ́ láì Ìjẹ̀bú. Gbogbo àwọn bàbá wa àgbà, gbogbo wọn ni wọ́n ti ní wípé ẹ̀kú ọdún o. Ẹ̀yin ní ọwọ́ lọ́dún yìí, ẹ̀yin náà lọ́dún tó wọ́n lọ́dún tó pọ̀. Wọ́n ní bẹ̀rẹ̀ bí ìṣèlú ẹ̀. Wọ́n ní bẹ̀rẹ̀ bí ìṣèlú. Àdúgbò pẹ̀lú lọ́dún yìí, lọ́dún lọ́dún yìí. Wọ́n bá lọ́dún tó pọ̀. Àdúgbò pẹ̀lú ẹ̀rọ. Ẹgbẹ́ ọba nìyẹ ṣé wọ́n wà ní? Ẹgbẹ́ ọba nìyẹ kó máa bọ̀ báyìí. Ẹgbẹ́ ọba nìyẹ kó máa bọ̀. Ọba nìyẹ ẹgbẹ́ kó máa bọ̀ pápápá. Ọba nìyẹ àti bọ́bá ṣètẹ̀ káwọn máa tẹ̀lé wọn. Síwájú ni wọ́n síwájú yóò. Ẹ̀jọ̀ sísẹ́yìn fẹ́ sí yẹ o. Ẹ̀jọ̀ èèyàn tó bá mi sí kù dáadáa ó sún sẹ́yìn o àní wàhálà o. Ẹ̀jọ̀ tó ní tọ́lọ́run. Bàbá kí n gbé ẹjọ́ ojú ojú ìlú rẹ̀. Ẹ ṣèpọ̀lọpọ̀ ọ̀hún. Lórí ìlànà. Bákan náà ní Ìjẹ̀bú Kingdom lọ́pẹ̀lẹ́ lọ́wọ́ o. Ọgọ́ta ẹgbẹ́ ìjọba kìí ṣe ẹ̀ka. Aṣíwájú ni wọ́n lè tọ́ o. Wọ́n ti gbé ọ̀pọ̀ àṣẹ wọ́n lè ṣe bẹ́ẹ̀ o. Thank you.
ṣí o mo bẹ̀ torí tọ́lọ́ ìbá ìṣó dàbí ìbá ènìyàn àbí wàhálà o ẹ jọ ọba méje àwọn ní wọ́n pẹ̀ báyìí. Ọba méje ni wọ́n pẹ̀ báyìí. So, if I thank Dr. Tafi, I'm never busy.
wọ́n bá bọ̀. Ẹ̀jọ̀ akéré mọ̀fáàrí náà bọ̀ o. Balẹ̀ kí wọ́n bá bọ̀. Ìjẹ̀bú-Igbo councils of balẹ̀. Ẹ̀jọ̀ akéré mọ̀fáàrí yẹn dé ká máa bọ̀ pápápá. Àwọn councils of balẹ̀. Àwọn tí wọ́n bá ní display ní ẹ̀jẹ̀ ká ṣe pápápá. Àwọn ìyálọ́jà ìyálàjẹ́. Àwọn ajé gbọ̀ngàn. Àwọn Ẹ̀jọ̀ ní ti tún lọ́wọ́. Akéré mọ̀fáàrí. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ abúlùdù ti gbogbo ìlú Ìjẹ̀bú-Igbo. Ìyálọ́jà, ìyálàjẹ́, gbogbo yín pátápátá. Ẹgbẹ́ ọlọ́jà. Ẹgbẹ́ ọlọ́jà àtàjẹ̀dẹ̀. Akéré mọ̀fáàrí ló wọlé ní ìwé o. Descendant from ọlọ́jọ́ wọlé ní ìwé. Let's go. Councils of Parliament. Councils of Parliament. Kí wọ́n bá wọlé náà. Ẹni sùúrù ẹ̀jọ̀ díẹ̀ díẹ̀. Akéré mọ̀fáàrí ló wọlé ìwé o. Akí Akéré mọ̀fáàrí. Àwọn ẹgbẹ́ mọ̀fáàrí. Àjọṣe ọ̀pọ̀lọpọ̀ ìlànà. Àṣìláyè. Bàbá wa Orimolusi. Thank you. Dúkẹ́ ẹ̀kọ́ ọdún. Ẹ̀kú Akéré mọ̀fáàrí family. ọ̀pọ̀lọpọ̀ ìlànà. Ẹ ṣé o. Akéré mọ̀fáàrí. Ẹ ṣé o. Ẹ ṣé o. Bóyá Ìjẹ̀bú-Igbo councils of balẹ̀ kí wọ́n máa wọlé bọ̀. Councils of balance. Ijebu-Igbo council of balance. Ìjẹ̀bú-Igbo councils of balẹ̀. Àwọn baálé wa ni ó bẹ̀rẹ̀. Àwọn tó ní ìgbèríko wa kú ilé yìí. Àwọn tó ní bàbá wa. Àwọn tó ní àwọn ìgbèríko wa kú ilé yìí. Àwọn baálé wa. Ẹgbẹ́ ọlọ́jà. Kẹ́hìndé fún wa o. Àwọn baálé ló wọlé yìí. Ẹgbẹ́ ọlọ́jà. What's up? Ẹgbẹ́ ọlọ́jà. Ẹgbẹ́ ọlọ́jà. Gbogbo ilẹ̀ máa jèrè. Kọ́wọ́ lọ́dún tó bẹ̀ náà lẹ́kún lọ́wọ́ ẹ̀lẹ́kún lọ́mọ. Ẹ̀lẹ́kún dùbú. Ẹ̀lẹ́kún láyọ̀. Oh, please. Ẹgbẹ́ ọlọ́jà. Ẹgbẹ́ ọlọ́. Bóyá ẹgbẹ́ ọlọ́jà kí wọ́n máa wọlé bọ̀. Ẹgbẹ́ ọlọ́jà kí wọ́n máa wọlé bọ̀. Ní ìgbà tí àwọn ẹgbẹ́ ọlọ́jà ni wọ́n ń jẹ́bọ̀ láti wá kí bàbá wa Orimolusi. Wọ́n ní ẹṣẹ́ jẹ́jẹ́ ọlọ́yà ẹfijósì. Àti rí àwa ìyálọ́jà ti ìlú Ìjẹ̀bú-Igbo, ìyálájẹ́ ti ìlú Ìjẹ̀bú-Igbo, ìyálọ́jà ti gbogbo Ìjẹ̀bú, gbogbo akílẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ àti rí wọn. Ẹgbẹ́ ọlọ́jà, ẹ̀yin lẹ́yìn
ṣọ́ọ̀tì ẹ̀mí nígbà mú wàhálà mi tó sí yín. As I said earlier, Chelsea, please. Chelsea, leg up here. Again, we are waiting your goodwill message. And I believe you are having a parade, an image that you are giving to His Royal Majesty here. This is the event. Ojude-Oba. Yes, I want that one. Ẹbí aláwọ̀ àwọn náà ní owó Àwọn olówó ìlú ìjà àárín ìyàwó alájà Fatima àgàlà wù wọn ò ní wọ ẹni tí Ojude-Oba àtàjọ ọ̀tọ̀. àwọn ọlọ́wọ́ làwọn òye o àwọn náà wá kí bàbá wa Orimolusi ti ìlú Ijebu-Igbo nígbà akú ọdún akú ìyẹ̀bù ẹ̀mí àṣẹ̀bẹ̀. Ọmọ Orimolusi Social Club Ẹ ṣé ọ̀rọ̀ wa.
ṣẹlẹ̀ ṣùgbọ́n àdúgbò fún ọlọ́run ọba níbi tí ẹgbẹ́ ọba ṣètẹ́ bá wà ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ pápá.
ẹjọ́ lẹ́yìn lẹ́yìn trọ́fì ṣáwọn trọ́fì náà ti rẹ́dì fún display wọn ẹjọ́. ẹjọ́ ẹgbẹ́ tí wọ́n pè yẹn tó bá ti pọ̀ kí àwọn trọ́fì kí wọ́n máa tẹ̀lé bọ̀ lẹ́yìn láti wá participate ẹgbẹ́ ọba ṣèjẹ́ kí wọ́n máa bọ̀ bí wọ́n bá ṣe ń bọ̀ kí trọ́fì kí àwọn náà gbáradì láti tẹ̀lé wọn lẹ́yìn. Bàbá wa ní Olúsì kí gbogbo wa wípé àpò ọdún àṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àṣẹ láìlè ìdùnnú. Mo ní ìgbàgbọ́ wípé àwọn ẹgbẹ́ tá a pè yìí ó jẹ́ kí wọ́n dẹ̀ ti gbáradì fún àpòpọ̀ yìí. Àmọ́ tí wọ́n bá ti rẹ́dì. Kí trọ́fì máa bọ̀ tí trọ́fì máa bọ̀ pápápá. Tí trọ́fì bá ti rẹ́dì kó máa bọ̀. Ká ṣe gbogbo ẹ̀ pápápá àrùn ọjọ́ mùsùlùkùn. Ojú ọjọ́ ó ti fún wa ní àkókò. Ojú ọjọ́ ti fún wa láago. Kí trọ́fì máa bọ̀. Ká ṣe gbogbo ẹ̀. Trọ́fì bá wà trọ́fì súnmọ́ ìgbà pápápá torí àkókò. Trọ́fì kí wọ́n máa bọ̀. Trọ́fì kí wọ́n máa bọ̀. Trọ́fì lẹ́gà kí wọ́n tètè ṣe. Àwọn ọjọ́ sọ̀rọ̀ nù gbogbo ẹ̀ náà ló níbẹ̀ kò báyìí ṣùgbọ́n àdúgbò ẹ̀kọ́ náà fi bẹ̀rẹ̀ sílẹ̀ fún wa. Àwọn trọ́fì ni wọ́n ń bọ̀ yìí láti wá kí bàbá wa Orimolusi ti ní Ìjẹ̀bú-Igbo. Trọ́fì ló ń bọ̀ yìí wọ́n pẹ̀lú àwọn corporate sponsors fún ti Ojude-Oba ìta ẹni tó ń dùn tó ń lárin báyìí ẹjọ́ dàgbé bẹ́ẹ̀ bọ́bá ṣètẹ́yìn ti rẹ́dì. Ó yẹ ẹjọ́ ká ṣe gbogbo ẹ̀ pápápá. Ẹjọ́ ó yẹ ẹjọ́ bí sinmi àwọn ilé àrùn ọjọ́ bí sọlẹ́kù. Àrùn ọjọ́ bí sọlẹ́kù. Ẹ máa wọlé bọ̀ bàbá wa Orimolusi kì í bàbá wa Orimolusi kì í wọ́n lè kó ọdún ẹkú yìí àṣẹ ìṣàmọ́dún ẹ̀yin lè wọ́n lọ́dún yìí tó bá lọ́dún tó gbà yìí náà ni ẹ máa lékún lówó ẹ lékún lọ́mọ ẹ lékún lálàáfíà ara bàbá wa Orimolusi ni wọ́n ṣàfihàn fún yín wọ́n lè kó ọdún ẹkú yìí àṣẹ ìṣàmọ́dún àtúnjọṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àjọṣe láyé àjọṣe láyé ìdùnnú. Ṣètẹ́lẹ̀ lóyìí àwọn ni wọ́n kí kábíyèsí wa ó bọ̀ sí ní pé wọ́n gbé ẹmu yẹn padà ní gbogbo àwọn adé ká gbé ẹmu yẹn gbé ní ká fi tẹ̀ sílẹ̀ bí wọ́n náà kó fẹ́ máa gbé ẹmu yẹn lọ. Ẹni báyìí ẹ jọ trọ́fì kúkọ nínú àwọn sponsor ọba fún tèmi. Àwọn náà kó ìparí bíbí lọ́dọọdún wọ́n kó ìparí bíbí níbi ọmọdébọ̀gbẹ́ nínú ìlú Ìjẹ̀bú-Igbo làwọn trọ́fì. I'm the lead sponsor of Ojude-Oba 2025. Ó dẹ̀ kí wọ́n ṣètòrò díẹ̀ àwọn. Wọ́n ṣètòrò kí n ṣe díẹ̀. Alright, bẹ́ẹ̀ ṣe wọ̀nyí yìí wọ́n gbé 6 days here village wá sí Ìjẹ̀bú-Igbo. Odidi ọjọ́ mẹ́fà wọ́n ti ń lò bọ̀ láti ọjọ́ Wednesday èyí tí wọ́n máa parí ní ọ̀la. Wọ́n náà ló gbé Táyé currency àwọn ló gbé náìsì wá fún wa nílùú Ìjẹ̀bú-Igbo. Ẹ bá pàtẹ́wọ́ fún ẹ̀yọ́ ọmọ Ìjẹ̀bú-Igbo. Ẹ̀yin náà kò tí wọ́n tó wọ́n yá.
ó kàn jẹ́ pé wọ́n fún alọ́gbẹ̀ẹ́dà tó sáá báyìí. Ẹ̀wọ́n ti láwọn máa fún wọn. Ọlọ́pàá fún alọ́gbẹ̀ẹ́dà káàdó fi borí nínú ètò yìí. Thank you so much, we appreciate you. All the good people of Ijebu-Igbo, we are saying thank you so much. Ẹ ṣé o. Ẹgbẹ́ àti ọwọ́ fún wọn. Mr. Swore, where is he? Ẹni tó bá gbàdéwọ́ fún trophy tó bá dé tó bọ̀ náà ṣe bẹ́ẹ̀. Ẹ pàdánù trophy, honourable. Ẹni tó bá gbàdéwọ́ fún wọn tó bá dé tó bọ̀ náà ṣe bẹ́ẹ̀. Thank you. Ẹ̀rọ mi pàtẹ́ fún dáadáa Ìjẹ̀bú-Igbo ẹ̀ pàtẹ́wọ̀. Ṣé èrè pàtẹ́wọ̀ ni? Wọ́n ò tẹ́ bá. Ẹ jẹ́ ká pàtẹ́wọ̀ fún wọn. Ẹ jẹ́ ká pàtẹ́wọ̀ fún wọn. Ẹ jọ òjò yìí náà. Aṣọ yìí kẹ́ ọlọ́run ètò parí ẹ̀. Dry cleaner máa gbowó lọ́la. Thank you so much. Ṣé ẹ ti rí ìsìn àwa náà ti lọ gbẹ́dà àti borí? Pàtẹ́wọ́ fún tọ́sí dáadáa. Ìwọ tó ojú ọ̀nàrẹ́bù pàtẹ́wọ́ ẹ̀. Ọ̀nàrẹ́bù ní ẹ̀ pàtẹ́wọ́ fún tọ́sí. Tí o ti rí mo ti borí, ìwọ náà máa borí. Ọ̀nàrẹ́bù nígbà Ìwọ náà máa borí àwọn ọ̀tá ẹ̀. Thank you so much. lẹ́yìn èmi ti borí ìwọ náà borí. I'm leaving right now. Ìwọ náà ṣe A fẹ́ lọ sínú ètò tí ó kàn báyìí. Please, I believe right now we are going for the next one. Again, Ayélujára wa His Royal Majesty. Wọ́n ti fi hàn wá. Wọ́n ti gbé bàbá síbẹ̀ brand ambassador ní bàbá wa Ayélujára. Ẹ pariwo kábíyèsí o. Ìgbọ́n mo nígbàgbọ́ pé Ayélujára ti máa mú kíní yìí ṣùgbọ́n wọ́n máa fi máa ṣàlejò. Ẹ pariwo kábíyèsí o. Ìwọ́n tó máa mú trọ́fì ọ̀fẹ́ pariwo kábíyèsí o. Ẹ ti ẹ̀ máa mú ètò pọ̀ tó yìí. Thank you so much. Ẹ jọ̀ọ́ nígbà yìí. Àwọn àmọ́ lẹ́kẹ̀ẹ́ rẹpẹtẹ. Trophy. Ẹ jọ̀ọ́ nígbà yìí wọ́n fi tó mi létí pé ọmọọba Ojude-Oba ó ti wà ń bí. Wọ́n dẹ̀ ní pé wọ́n ní presentation kékeré kan èyí tí wọ́n lè ṣe fún bàbá wa. Èyí ọmọ Orimolusi o. Kí wọ́n máa bọ̀. Èyí ọmọ Orimolusi o. Èyí ọmọ Orimolusi o. Pàtẹ́wọ́ ẹ̀ dáadáa, pàtẹ́wọ́ ẹ̀. Ní agbára oṣù Orimolusi àgbèrè wa o. Àní ṣàṣedànù o. Gàlẹ́gàlẹ́ tún fẹ́ máa pín báyìí. Ẹ jọ̀ọ́ láì fi àkókò wa ṣòfò pápápá nítorí ìjọba àkókò kí a tó lọ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu aláìlúwà His Royal Majesty ọba Jaiye ọba Adébàjò nígbà tí bàbá máa bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú yẹn tí àwọn tí wọ́n ní wọ́n ní presentation tí wọ́n bá ti rẹ́bì ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ọ̀jí strong people. Kí wọ́n máa bọ̀. Níwájú bàbá wa lẹ́yìn. Pápápá torí àpẹẹrẹ wa. Bàbá wa Arúnà Ìṣọ̀lá tọ́mọ ìbá fẹ́ para ní èyí máa dùn tó yé èyí máa dùn tó yé èyí máa dùn tó ní ti gbàdúmọ̀ o ayé ilé o èyí máa dùn tó ní ti gbàdúmọ̀ o ẹni bá sọ pé kò dùn tó kò ṣe tirẹ̀ káwòrán o èyí máa dùn tó èyí máa dùn tó èyí máa dùn tó ní ti gbàdúmọ̀ ayé ilé o èyí máa dùn tó ní ti gbàdúmọ̀ tí n bá ní kí n bẹ̀rẹ̀ ní sọ bí inú mi ti dùn tó ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kí n ka díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ.
On behalf of myself and the royal household, the Ijebu-Igbo Council of Elders, and the Ijebu-Igbo Council of Obas, I extend my royal greetings to everyone present at this grand celebration on the Orimolusi Ojude-Oba Festival 2025. First and foremost, I express my heartfelt gratitude to the government of Ogun State under the capable leadership of His Excellency President and his dedicated cabinet. My deep appreciation goes to Alailuwa Oba Dr. Sikiru Kayode Adetona, CFR, the Awujale and paramount ruler of Ijebu-Land, the Ijebu Traditional Council, Ijebu North Council of Obas, Ijebu-Igbo Council of Obas, and the Orimolusi Council, Ijebu-Igbo Council of Elders, for their unwavering support and commitment to preserving our cultural heritage. To the local government chairman, Honorable Ojude-Oba, I extend my gratitude to you and your team for your continued partnership. I also recognize with deep appreciation the cooperation of the esteemed royal fathers. His Royal Highness Ọba Dr. Mufutau Adesoya Yusuf Shot&Edited of Oke-Shope. His Royal Highness Ọba Abayomi Olusesan Banjo PhD Ibolokine of Ojo. His Royal Highness Ọba Ibitoye Solaja AP Kebo of Atiko. His Royal Highness Ọba Stephen Adekoya Begeru of Okeago. His Royal Highness Ọba Adewale Aderemi Ogunye Abiyaparaku of Yapara. His Royal Highness Ọba Professor Julius Adeniyi Benedict Alaparaki of Aparaki. His Royal Highness Ọba Tajudeen Ibirogba Kọ́láwọlé Ìṣọ̀lá Ọmọ́táyọ̀ Olúmọ̀pẹ̀ of Ìgbọ̀npẹ̀. The Olórí Ìlú of Àgùnbóyè. The Olórí Ìlú of Odò Àlámọ́. Your collective efforts in fostering peace and unity across our land are commendable and worthy of recognition. To the Orimolusi in Council, your steadfast support is deeply valued, and I commend you for being the ambassador of Ijebu-Igbo Kingdom. Special appreciation goes to our esteemed community elders, Mr. Sheikh Olusoya, Professor Ayo Ogunye, His Excellency Alhaji Senator Adegbenga Sefiu Kaka, Senator Lekan Mustapha, the Aṣíwájú of Ijebu-Igbo, Dr. Babatunde Ipaye, the Balogun of Ijebu-Igbo, Architect Adeyemi Kukoyi, and many more that time will not permit me to mention. I appreciate their tireless commitment to the advancement of our kingdom. To the Ijebu-Igbo Council of Elders, thank you very much, sir. Thank you very much, sir. I thank you from the bottom of my heart. Thank you again. Baba Emma Lukishemi fún àwọn Council of Elders. Inú mi dùn gan, ayọ̀ mi kún.
renew hope lẹ fún mi ẹ dúró láti tìbí lẹ́yìn ọlọ́run ní dójú tì yín ọlọ́run á dójú tì àwọn ọmọ tí yín náà. I extend my heartfelt thanks to Ijebu-Igbo and Ojude-Oba royal families, our family men here, for their steadfast contribution. Likewise, I appreciate the traditional council, warranships. I will continue to thank warranships. I will continue to thank the warranships. Before I became an Oba, I don't even know any one of them. Not one. They did not know me. It is a miracle that I was chosen. Well, thank be to God. Likewise, I appreciate traditional council, warranships, respected Shia, Christian and Muslims, community market leaders, traders and artisans, educational institution and the entire group of Ijebu-Igbo. Your unity and cooperation make us all proud, and at least we can see that one today. Àríyìn lẹ́nu àwọn èèyàn tí wọ́n wò wá káàkiri àgbáyé wọ́n mọ̀ pé Ìjẹ̀bú-Igbó ó ti yàtọ̀, ó ti bẹ̀rẹ̀ sí lọ sókè àní wálẹ̀ láéláé. To the festival organization, the Ijebu-Igbo Regberegbes in council, I commend you for delivering a befitting and glamorous event. Eléyìí tá a rí ó jẹ́ ká mọ rírì meeting tẹ́ ẹ̀ ń ṣe lọ́sẹ̀ẹsẹ̀ láti bí oṣù mẹ́fà. Mo máa ń wò pé ojú ọ̀sẹ̀ẹsẹ̀ làwọn bí wá ṣe meeting. Wọ́n dẹ̀ sọ fún mi pé aláìlúwà eléyìí tó kọjá àmẹ́yẹ ẹ̀bọ̀ lápò ní o ẹ̀sọ́ orí ẹ̀bùn wọn. Eléyìí tá a máa mú lọ́dún yìí kọ́ báwo ló ti rí? Ìgbà tí gbogbo wa rí bíi ti ọdún ti rí ẹnu yà mí púpọ̀, mo lanu lẹ̀, mo dúpẹ́ lẹ́yìn lọ́wọ́ èèyàn ọmọ Ìjẹ̀bú-Igbó, mo dúpẹ́ iwájú lẹ wá máa lọ o. I recognize and celebrate the chairman of the occasion, Osi Agbádùn Láì Lábọ̀dé, for your distinguished role in this historic event. Your contributions are sincerely appreciated. To all sons and daughters of this kingdom, at home and abroad, I congratulate you on this cultural celebration. Our long-standing unity and religious harmony ọdún ayabo fún gbogbo wa o, àtọkùnrin àtobìnrin ọdún ayabo o. I sincerely appreciate the ongoing support of unwavering dedication to the development of our land. May the Almighty God continue to bless all of us, prosper all of us, and lead us to our promised land. Amen. Special thanks to Senator Alhaji Ramoni Olalekan Mustapha for his remarkable work in the remodeling and modernization of the old palace. Oni gbogbo yín wò yẹn, mo sọ ní ọdún tó kọjá, màá máa sọ ní gbogbo ìgbà ni nítorí yínníyínní kẹ́nu kó lè ṣèmí ni. To the Regberegbes, individual and glorious and the groups who have supported the palace, furnishing it, your generosity is noted and appreciated. So many people, the Regberegbes, the individuals, the associations, some people will come, they bring
air condition. Some people will come, they will say they want to do this. Some people will come, they will bring chair. Torí wọ́n mọ̀ pé àgbájọ ọwọ́ la fi máa ń sọ̀yà. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan-an, ẹ ṣé púpọ̀. Mo dúpẹ́ màmá tún ọpẹ́ dá. I also appreciate Honorable Abdulmajid Adesegun Adekoya, popularly known as Ataka, facilitate the construction of the modern Orimolusi and Heritage Center. The edifice you are looking at, gbogbo àwọn ọba náà wà wò tó ń lanú lẹ̀ wípé ṣé àwọn èèyàn kan ni wọ́n ṣe eléyìí. Màá túbẹ̀ ní dúpẹ́ lọ́wọ́ àbúrò mi ọmọ ọba gbèjèrè gòkè àgbò tí ò sùn tí ò wo láti rí pé iṣẹ́ yìí ò dúró. Iṣẹ́ náà lẹ́ ń wò yìí tọ̀sán tòru ló wà bíi àwa bímbà bíi láti àárọ̀ aago 3 ọ̀sán kò tí ì ní kẹwọn àárọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín. I really thank you. Ṣùgbọ́n ṣebí wọ́n ní ọmọ Èkó tó tún títì ṣe ilẹ̀ bàbá ẹ̀ ló tún ṣe o ẹ ṣe. Additionally, the multi-purpose Ojude-Oba and Igbo halls adjacent to the palace are in the final stage of enhancement to the better serve the community, especially thanks to Mama Margaret Modupe Owoshina. The Iyalode of Ijebu-Igbo, Mama àgbàlagbà 93 years old, spent almost 50 million to roof that building. Ilé méjèèjì shop adjacent ní méjèèjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ yẹn màmá yẹn ló kọ́ that hall màmá yẹn ló kọ́ almost 50 million ó sẹ́ǹdì ẹ̀ wọ́n dẹ̀ fi kọ́ ọ̀nà àbámi túbọ̀ lọ́rọ̀ ẹ̀ ní màmá. Honorable Adébẹ̀sán kò tí ì lọ sí house ìgbà tá a fẹ́ kọ́ police station tó wà lọ́wọ́ yẹn police command yẹn alẹ́ ọjọ́ kan ní mo kàn pé a máa ní ìdí borehole. To my surprise láàárọ̀ ọjọ́ kejì ni àwọn tó máa gbẹ́ borehole yẹn dé omi náà là ń lò ń bẹ̀ látọjọ́ yẹn wọ́n dẹ̀ ti ṣe oríṣiríṣi nǹkan wọ́n ti gbé ọ̀rọ̀ Ìjẹ̀bú-Igbo lé iwájú wọ́n tún sponsor àwọn bíìlì kan tó jẹ́ pé tó bá ṣe tán àtọmọdé àti àgbà ló máa gbádùn ẹ̀ nílùú yìí ọlọ́run àfọyín ṣe ọlọ́run ní padà lẹ́ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn ẹ máa parí ẹ̀ ní o á jẹ́ mímú lò fún wa lójú ẹ̀mí yín ni ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ àtọkùnrin àtobìnrin tí n bá ní kí n máa dúpẹ́ àwọn èèyàn fẹ́ sọ pé ọpẹ́ mi pọ̀ jù ṣùgbọ́n mi ò lè ṣàìdúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé gbogbo tẹ́ ń rí àwọn ni wọ́n ṣe rìnrìn ẹ̀ tí wọ́n ṣe gbogbo nǹkan tá à ń wí gbogbo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ àwọn gíwá wọn lọ́ ń ṣe mítìn láti ìgbà dé ìgbà gbogbo owó tẹ́ ẹ ná ọlọ́run bá mi fi púpọ̀ rọ́pò gbogbo ẹ̀yin ẹgbẹ́ pátá ọlọ́run bá mi fi púpọ̀ rọ́pò torí mo mọ̀ pé owó ńlá lẹ ná. Trophy ẹ ṣé púpọ̀. Trophy ẹ ṣé púpọ̀. Àwọn Eagles aromatics náà àwọn náà lẹ tún wò yìí ọtí àdúrà àwọn náà tún ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n tún sọ pé àwọn máa sponsor wa lọ́dọọdún. ẹ jẹ́ ká kàtà fún ọ. inú mi dùn fún tí n bá ń wo gbogbo nǹkan tí àwọn èèyàn ṣe àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ ọkùnrin obìnrin ìyálóde àti gbogbo àwọn
Orimolusi in council mo ti pe gbogbo àwọn àwa ọba in council Ìjẹ̀bú-Igbo council of obas Ìjẹ̀bú-Igbo council of obas ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ wọn fún àdúrótì wọn igi kan ò lè dágbó ṣe o gbogbo tẹ́ ẹ rí yìí àpapọ̀ ọwọ́ la fi ń sọ̀yà ní o ẹ ṣe púpọ̀ thank you so much mo dúpẹ́ gbogbo àwọn ẹ rí pé a tún ti ní ọba méjì pẹ̀lú àṣẹ Ọlọ́run láìpẹ́ láì jìnnà méjì ní ìmọ̀ tún pẹ̀lú. ẹ jẹ́ ká pàtẹ́wọ́. nítorí wọ́n ti approve ẹ̀ àti ń wọ́ mọ́ láti rí pé ìlú méjì tún dé adé pẹ̀lú wa Odò Àlámọ́ àtàgùnbóyè Ọlọ́run á fún wa ṣe o. Amen. Ọlọ́run á dúró tiwa kò ní padà lẹ́yìn wa o. Mo dúpẹ́ púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà ẹni tí mi ò bá dárúkọ ẹ̀ kò ń ṣe wípé mi ò mọ̀ ọmọ fẹ́ dárúkọ o àtàbáńká máa dárúkọ ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ kò tí ì ní parí náà ẹni tí mi ò bá dárúkọ ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá èyí tá a ti mọra kó tó di pé mo jẹ ọba kó tó di ọba tán wọn padà lẹ́yìn mi Ọlọ́run ní padà lẹ́yìn yìí o àwọn olórí ẹ̀yin ò tẹ́ lè bínú torí ẹ̀yin lè ń ṣe nǹkan àwọn olórí tẹ́ ń wò yẹn tẹ́ ẹ bá rí tá a bá wọ aṣọ kan tá a yọ jáde àwọn ní kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ o torí tá a bá wọlé wọn ní aláìlúwà ó tí o eléyìí ní kẹ́ wò jáde nítorí àwọn ni màmá. ẹ bá gbàgbọ́ fáwọn olórí o. àwọn ni màmá wa àwọn ni màmá wa ló máa ń tọ́ wa kékeré ní ìsinyìí ọ̀pọ̀ inú wa ò ní màmá mọ́ bó tẹ̀ ní màmá láti dàgbà á dúró tọkọ ẹ̀ àwọn náà dúró tì wá àwọn ni màmá wa ń sìn àwọn ni wọ́n ń tọ́ wa àwọn ni wọ́n fún wa lóúnjẹ àti oúnjẹ tí màmá wa fún wa kékeré ni o àti dísítì ni o gbogbo ẹ̀ náà fún wa ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ olórí o. ní àkótán gbogbo ọmọ Ìjẹ̀bú-Igbo lọ́kùnrin lóbìnrin lọ́mọdé dágbà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú àdúrótì mi Ọlọ́run ní padà lẹ́yìn yín Ìjẹ̀bú-Igbo ti bẹ̀rẹ̀ sí ní dá ìgbà tó máa dá ju báyìí lọ wọn ò nífẹ̀ẹ́ ní kankan ṣàwátì inú wa. ìgbà wa alẹ́ ọmọ alẹ́ owó àpọ̀sí lọ́wọ́ wa àárí jẹ àárí mu àárí pè àárí ná àwa aláṣọ́dọ̀ ọdún yìí àwa la máa ṣẹ̀mí ni o ẹ ṣé gan thank you so much ẹ ṣé. ẹ bá pàṣẹ fún bàbá o. gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú-Igbo tẹ wà ń bí wọ́n fi ń tó wa létí báyìí pé ọba méje ló wà ní Ìjẹ̀bú-Igbo lábẹ́ bẹ́yẹn gbogbo apáta a máa sọ pé. Adégbèsọ ni wọ́n wọlé dé ní ìgbà tí Aláyélúwà sọ̀rọ̀ ní bàbá wa ọ̀nàrẹ́bù Adégbèsọ Afọláṣẹ́ Adégbèsọ ni wọ́n wọlé dé ẹ̀tọ́ ọ̀bọ̀ sí ìlú Ìjẹ̀bú-Igbo. The Republic of Nigeria, Daddy, you are greatly welcome. Ọmọ wa ní nínú Ìjẹ̀bú-Igbo àná wa ọmọ wa ní bàbá Adébùlò kí o táyé kọrẹ́nsì àpèsè ìwànù ìjì trọ́fì tọ́gbé wá. Bàbá ọ̀nàrẹ́bù ẹjọ́ bàbá Adébùlò yẹn àpèsè ìwànù. ẹjọ́ tó bá ní mọ́tò yìí ẹ̀kẹ́ 287 GT NSR 571 Camry SMK 996 Equip Àgbà Autos ẹjọ́ gbogbo àwọn tí a pè yìí. ẹgbẹ́ ìṣòro wọn ni oṣù ìjà Yorùbá Adébájọ mo máa kí ojú orí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́fà bàbá pẹ́ẹ́pẹ́ iná ńláńlá pẹ̀lú bẹ́ẹ̀rẹ̀ ààrùn ojú orí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́fà ọba ojú orí àṣẹdá kálẹ̀ ní lẹ́yìn nítorí ọjọ́ nǹkan ẹ̀yẹ àṣẹdá kálẹ̀ ní lẹ́yìn kábíyèsí
wèrè lẹ́yìn rẹ̀ ó ń tọ́lá ìwà yẹn ojú omi wèrè lẹ́yìn rẹ̀ ó ń tọ́lá ìwà yẹn àṣọdàgbà lẹ́ni lẹ́yìn nítorí ọ̀dọ̀ pẹ̀lẹ́ kábíyèsí ojú òní bàbá rẹ lónìí lẹ̀ ìwọ máa rìn máa yan bàbá rẹ lónìí lẹ̀ ojú òní àbímọ lànà ẹlẹ́wùrù bá rí ìṣeré tètè dáyé ńkọ́ àbímọ lànà ẹlẹ́wùrù bá rí ìṣeré tètè dáyé ńkọ́ ẹ̀jẹ̀ gbèsè kú gbèsè ní aláàrù ẹlẹ́wùrù ọ̀gbà lẹ́jọ́ ẹ̀jẹ̀ gbèsè kú gbèsè ní tí babalẹ̀ náà ń wọ́n ṣe kábíyèsí tí wọn náà ń wọ́n ṣe ẹ̀bá náwó kẹ́rin onígbèsè tí wọn náà ń wọ́n ṣe ẹ̀tọ́ ọba ń pẹ́wò ẹ̀yìn ẹ̀tọ́ ọba ń pẹ́wò bẹ́ẹ̀ lẹ́tọ́ ọba ẹ̀tọ́ ọba ń pẹ́wò ìbí lẹ́rìn ojú kòkó mọ́ bá sí ìbí lẹ́rìn ojú kòkó mọ́ bá sí nígbà tá ò sì gbàyàwó ara wa ìbí lẹ́rìn ojú kòkó mọ́ bá sí àtẹnì kíní àtẹnì kejì àtẹnì kẹta àtẹnì kẹrin àtẹnì karùn àtẹnì kẹfà àtẹnì keje àtẹnì kẹwàá àtẹnì kẹsàn àtẹnì kẹwàá ẹ̀jẹ̀ gbèsè kú gbèsè ní aláàánú tẹ́lẹ̀ ìwé ọ̀pọ̀ balẹ̀dá ẹ̀jẹ̀ gbèsè kú gbèsè ní. Thank you very much. Ẹgbẹ́ mi kò tán fún àpèsìnwá táyé kọ́rẹ́nsì bàbá ọ̀nàrẹ́bù wọ́n ní wàá ti máa ṣe kí ni wàá ti máa gbọ́ bó ṣe ń lọ lórí lámbà yẹn ẹ jọ trọ́fì ló gbé wá wọ́n ní tó bá di ọ̀la náà ó máa ṣẹlẹ̀ bí náìsì máa wọlé bẹ̀rẹ̀ ó dẹ̀ máa ṣe tódà fún wa ẹ jọ ní báyìí tó bá di aago mẹ́fà 15 to 7 tẹ́ ẹ bá ti wà lórí Igbo FM ẹ máa wo Ìjẹ̀bú-Ìgbò ó máa ṣẹlẹ̀ gbogbo ètò tó ṣẹlẹ̀ ń bí lónìí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ dẹ̀ máa gbọ́ kétékété ẹ jọ̀ọ́ ní báyìí ẹ jẹ́ kí àwọn tó bá ní mọ́tò yìí EKY 376HM Sienna ẹ jọ̀ọ́ wọ́n ní wọ́n ti yọ side mirror ẹ lọ tó bá wà ní pé fa ó máa di wàhálà obìnrin dẹ̀ ló páàkì sẹ́gbẹ́ olóòlé búrọ̀ṣì ẹ̀gbẹ́ o. Akí gbogbo ọlọ́sàn-án tuntun yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bí lónìí tẹ́ ẹ bá lọ sí Kábíyèsí TV ó máa wà ń bẹ̀ kétékété lè máa wò ó inú wa dúró láti Kábíyèsí TV láti Igbo FM báwo ló bá ṣe dùn tó tíjẹ̀kú gbọ́dọ̀ bá ní Orimolusi FM bí tí Ìjẹ̀bú gbọ́dọ̀ bá ní Orimolusi FM ẹ̀rí bó ṣe máa lọ tó máa dùn sí rere wẹ̀rẹ̀rẹ̀ ó dẹ̀ máa ṣe dáadáa ẹjọ́ kábì yìí ẹ̀pẹ́ 287 GT please ta ló ní mọ́tò yìí orin lọ́ba gbẹ̀gbẹ̀ òbí tó wà o NSR 571 Camry SMK 996 EQ Agba Autos 3494 DOG please ẹjọ́ àwọn tí wọ́n bá ní mọ́tò yìí kọlọ̀ pé ní báyìí pápápá a fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn this is the presentation of awards to the first, second and third and the regular display that we had here some minutes ago. Please ẹ jọ̀ọ́ a máa mú gbòǹgbò yẹn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bá wa ṣe ètò yìí pápápá ṣùgbọ́n wọ́n fi tó mi létí wípé
tí a bá wo bí lẹ́nìí we have the governor of Ogun State here. That means we have our own governor in Ijebu-Igbo. That is the Baniwolu Ejo Ebami Baniwo BJ. Yes, wọ́n ní kò ní dáa kí a má gbọ́dọ̀ kan àbí méjì lẹ́nu the chairman of Ijebu North local government. He has been a great ambassador of the youth. Wọ́n máa ń rí akitiyan àwọn ọ̀dọ́ nílùú. Wọ́n dẹ̀ máa ń fẹ́ pọ́n wọlé. Irú àwa tá à ń sọ̀rọ̀ yìí, within his own capacity, he made me the special assistant to the chairman on community development. That is an honor from my chairman. Everybody by BJ. Thank you so much. Mo máa gbé gbòǹgbò yìí fún alága mi, Ọmọbọ́lájí Odúsọ̀yà, Ìgbádéwọ̀lú of Orimolusi Kingdom. Pariwo BJ ni ó. Tẹ́ ẹ bá wo gbogbo àgbègbè wa, ọwọ́ ti ń kàn níbi out ni, níbi ọ̀nà ṣíṣe ni, ó ti ń ṣe dáadáa ní agbá Ọlọ́run bá máa ràn wọ́n lọ́wọ́. Ó lè kí aláàánú lọ́mọ náà, Honorable Adépẹ̀sán, wọ́n wà ń bí àná wa ní ọmọ wa nínú Ìjẹ̀bú-Igbo. Daddy, you are highly welcome, sir. We appreciate your presence. Àmọ́ kí ọmọọba Yekin Ọjọ́ńlá Ọ̀jísọ́pọ̀pọ̀ olórí ọmọọba Ìjẹ̀bú-Igbo gangan ń bẹ ń bí o. Àkì ní báyìí ẹ jẹ́ kí ọ̀jí bàbá bèèrè pé ìgbà wọn lájẹ yẹn olórí ọmọọba Ìjẹ̀bú-Igbo ọ̀jí ló ń pa àwọn ọ̀dọ́ jẹ́ kò dẹ̀ ní pé wá sí náà. Àná ni bàbá fún wa ní royal blessing pé ọ̀jí ẹ máa ṣe lọ inú mi dùn mo máa fún yín ní half kìíní kan dẹ̀ ni mo gbọ́ mi ò gbọ́ ètò kù sà. Thank you so much. Ẹ ṣe o. Ní báyìí the presentation of our words, as some people have been listening to us here. I am Ojude-Oba Orimolusi, popularly known as MC Jazzy. It's a great pleasure to come and great town. I'm proud to be an ambassador of Ijebu-Igbo. Now I do say this, Ijebu-Igbo must be great again. And thank God we are getting there. I love you all. Thank you. Muki Olailuwa, Kábíyèsí wa, Orimolusi Ojude-Oba Kingdom, Ọba lọ́rẹ́, Yayi Ọba Adébáyé, Kábíyèsí ẹ̀kọ́ fún wa sá. Muki olórí wọn, ọlọ́wọ́ túbọ̀ wà pẹ̀lú ìwà gbogbo àwọn olórí àwọn akíṣẹ́ ẹ̀kọ́ kí olókìlẹ̀ ẹ̀kọ́ jọ Muki Kábíyèsí Òjòlókùn ọ̀pọ̀gá àbò wá kí Kábíyèsí àjàpárápò ọ̀jàpárápò wá kí Kábíyèsí wa kéèkọ́ ọba tìkọ̀ Muki Kábíyèsí Olúmọ̀pẹ̀ ọ̀fìmọ̀pẹ̀ òtún wá kí Kábíyèsí alápàràpò ọ̀fàpàràpì Muki gbogbo àwọn olórí wa tí wọ́n kún Kábíyèsí wa lọ́wọ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ìrùbẹ̀ tó lè dá àti gbogbo àwọn ìgbìmọ̀ council of commerce Muki gbogbo ọdún àmàlọ́dún ẹ̀kọ́ àṣeyẹ. Ní pàtàkì wọ́n á kí ṣíìdì máa mú wa fún gbogbo àwọn mùsùlùmí ní ìlú Ìjẹ̀bú-Igbo àwọn àti gbogbo àwọn ìgbìmọ̀ wọn èkejì àdínì ẹ̀kẹta àdínì ìgbìmọ̀ Muki gbogbo àwọn ìgbìmọ̀ mùsùlùmí ní ìlú Ìjẹ̀bú-Igbo. Muki gbogbo àwọn káfíńọ̀ Orimolusi council of elders Muki gbogbo àwọn bàbá mi àwọn ìyá mi àwọn olótú àwọn pálẹ̀ Muki gbogbo àwọn ẹgbẹ́ tó wà níbí Muki gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́jà wọ́n á kí gbogbo àwọn ìlú Ìjẹ̀bú-Igbo apò ọdún akú ìyọ̀bẹ̀ apá àṣeyọ ọdún ilẹ̀ èyí tí wàá ga ó kéré kejì àṣekọjá sẹ́yìn lọ tí wọ́n bá wà lásìkò bẹ́ẹ̀ kí gbogbo wa kí apò ọdún akú ìyọ̀bẹ̀ ọdún náà ṣe ọjọ́ ọ̀la yìí tí wọ́n fẹ́ tó wa ọdún tuntun náà bọ́ sí ìgbéga nǹkan ọ̀tún ara rí ní ìlú Ìjẹ̀bú-Igbo wa ìfọ̀ àwọn akéwì ìlú ẹ̀yọ́ àwọn akéwì gbogbo àwọn tó ń lọ bí bá bí láyọ̀ gbogbo àwọn iṣẹ́ tó àwọn
companies tó wà ní ìlú Ìjẹ̀bú wọ́n máa pọ̀ sí wọ́n lè máa kà wọ́n máa jì. Ó kí gbogbo àwọn youth àwọn ọ̀dọ́ ó kí ní o àpò ọ̀dún. Ṣé tí ó yẹ kí n ṣe gbogbo ìlú rẹ̀? Ọ̀gá sọ̀rọ̀ kan síwájú sí aláìníwàsà. I have this charge pé ó ti tú àsìkò fún wa ní ìlú Ìjẹ̀bú kí a ní central project tí ó máa coordinate environmental council ní ìlú Ìjẹ̀bú. Ṣé a máa pè ní Ìjẹ̀bú cultural development council or Ìjẹ̀bú development council that will have a BOT láti ṣàfihàn a new course for Ìjẹ̀bú kingdom. Bàbá ní ká wò sí ọba méjì kan tó wọlé sí. Ìjẹ̀bú ti kúrò ní ìlú àrùn ó ti di ìlú méje. Ó máa tó di ìlú mẹ́sàn-án. Ọ̀pọ̀ náà dẹ̀ ti máa tó wọlé sí. Tí àti dàgbà ọ̀nà tí wọ́n ti wá sí ilé. Àwọn tá a wà ní aláàtì ṣiṣẹ́ yẹn. Ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kábíyèsí wa. Gbogbo àwọn tó ń ṣe adarí wa nílùú Ìjẹ̀bú láti jẹ́ kí ìlú Ìjẹ̀bú gbé lọ síwájú. Lára àwọn tí a nídìí ní ìfẹ́ kí a bá wa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ láàrin ara wa. Bí ìdàgbàsókè ó lè máa wá sí ìlú Ìjẹ̀bú. Ẹ ká ríra wa bí ọmọ Orimolusi àti ọkọ̀ náà lè wá láti jẹ́ kí gbogbo ìdọ́rẹ̀ tí a ní kó máa fò àdá. Ẹ̀jẹ̀ ká bá táwọn ọmọ wa lò. Nísìnyí ní London, ní Canada, gbogbo àwọn ọmọ wa ti bá ní Abuja láti wá wá ṣe ìrọ̀jú yìí. Wọ́n á délé láyọ̀ wá padà sí ibi tí wọ́n ti máa lọ. Ẹ ká fọwọ́ fẹ́ fún wọn wálé. Wọ́n sì pọ̀ tí a ní àlè bá ṣe àwọn táwọn wálé. Ẹ ká fọwọ́ fọwọ́ pẹ̀lú wọn ká fọ àwọn wálé ká fọ àwọn wa kó lè jẹ́ kí àtúntò ìtẹ̀kùn kó lè tọ̀ lọ síwájú. Ẹ ṣe gan. Now we go to the award. A máa pe àwọn tí ó gba ife ẹ̀yẹ ojú. Ẹ jọ ẹ bá a sọ fún traffic. Bàbá ìlú owó tẹ ìjọba lórí àdúrà gbèrú sí ni lágbára náà ìjà gbogbo lápapọ̀ àgbèrú sí ni o. Ó kí ṣífù náà mú wa ẹ̀ṣin mo dúpẹ́. Ó kí àwọn olórí pátá ẹ̀ṣin ẹ̀kú ìtọ́jú àwọn kábíyèsí arọ́wọ́ ìtọ́jú yín lọ́wọ́ lára wọn ẹ̀kú iṣẹ́ náà. Ó ní gbogbo àwọn olórí wa pátápátá lọ́kùnrin lóbìnrin. Ó kí gbogbo àwọn Ìjẹ̀bú-Igbo lórí pé èmi náà Ìjẹ̀bú-Igbo náà máa pè é lórí tí wọ́n ní pélé bá pẹ́ lára ọṣẹ àti ọṣẹ ni ìjọba ìgbàlódé ti fún ìyàwó bíṣà tó ti lé ní ọdún lórí tí ó bí 50 years kí náà lè ti lọ́wọ́ Ìjẹ̀bú-Igbo àti lọ́wọ́ Ìjẹ̀bú-Igbo náà ni mo kí wa pé àpò ọdún agbára ọlọ́run ọdún àbàpẹ̀kú ọdún àbàtúnṣe ni o ìta àti lọ́dún ìwà tó ń lò wọ́n máa pọ̀ sí ní lágbára ọlọ́run àti àyọ̀ nígbà tó wà tó ọlọ́run ẹ̀kọ́ ẹ̀kú ìlú kábíyèsí oníṣẹ́ sọ benefactors of finance and planning kábíyèsí benefactors of finance. Orimolusi pala. Orimolusi pala. wọ́n ní sọ donation Orimolusi pala ẹ̀rẹ́ ó ti dọ́dọ́ káàdùn máa kọ́ nínú ìsinsìn ní agbára náà àfún ní $1 billion. Ìjọba tí bàbá náà ti wọ́n tó nílò. Ẹni tó bá fẹ́ bírú wọn kó fún wọn láti wọ́n. Ìwọ tó bá fẹ́ bírú agbẹ́gbẹ̀sán bá fún wọn ní àtẹwọ́. Àwọn olùkọ́ ẹ̀ṣin ọ̀sà tó wà gba ìní àwọn tó fẹ́ kú ẹ̀fà ipò kẹta ẹgbẹ́ Ọba Níyì Aṣíwájú Olóríire ẹgbẹ́ Ọba Níyì Aṣíwájú Olóríire. Ẹgbẹ́ ìṣọ̀kan Orimolusi ẹ pàtẹ́wọ́ fún Ọbanẹ́rẹ́dà. Second position. And the first position, the best of them today, ẹgbẹ́ Bọ́bá Gúnwà. Aṣíwájú Orimolusi àti ọkùnrin àti obìnrin.
ṣe pẹ̀lú. Bàbá níyì làwọn bàbá. Third position bàbá níyì. Ní orúkọ bàbá wa Orimolusi, a gbé ife ẹ̀yẹ yìí fún ẹgbẹ́ bọ́ba níyì aṣíwájú olóríire ní Ojude-Oba 2023 fẹ́ ṣe ipò kẹta 2025 ipò kẹta ẹ̀ ṣàlùwà ló pẹ́ẹ́lú ipò kẹta ní ọdún 2025 a kì í gbé ẹ̀kọ́ oríire náà. Ẹ ṣe o, ó dàbí pé àwọn ẹgbẹ́ ọbánẹyẹ àbí ọbánẹyẹ wọn sí bí. Tí o bá lè di sí bí, ó dàgbà máa pe the fourth position. Àbẹ̀rẹ̀ yóò bá wa pè àwọn ọbánẹyẹ níbi tí wọ́n bá wà. Àbí wọn sí lágbègbè yìí mọ́ ni. A gbé ife yìí fún ẹgbẹ́ a gbé ife yìí fún ẹgbẹ́ ọbánẹyẹ ṣọ̀kan. Ọmọ tó ní. Ìwòye ọdún tó wọ ẹ̀kọ́ kìíní lọ. Ọmọ tó ní ẹgbẹ́ ìgbà. Ọmọ tó ní ẹgbẹ́ ìgbà second position gà. Ẹgbẹ́ fọ́nà yẹn o. That is the beauty of your winning. She added to your winning here this evening. Congratulations to you all. The Obaneye Orimolusi. Ẹ bá mi pàtàkì fún o. Ẹ jẹ́ kí fídíò yẹn, ẹ jẹ́ kí píkṣọ̀ yẹn kó lọ báyà. Obaneye ló kí yé o. Ẹ kú ìgbàlẹ̀ kú ètò. Obaneye ẹ ti sanwó fáìní yìí o.
dá oṣù tó fi dá oṣù tó fi dá ọmọ lókè oṣù kan sọ ìjẹun dání ọmọ tó wà tààrà lọ́wọ́. Ìmọ̀ fún àwọn ẹ fún ọ̀rọ̀ yìí wá. Ọmọ ìwọ ni ọwọ́ mẹ́rin o. Wọ́n ti kó so ìjẹun dání. Ọmọ òṣèlú ni mo máa so. Àwọn ọmọ ni wọ́n máa ń bá ọmọ àìsàn báyìí. Ó lọ ìdílé náà sí àbálọ́wọ́ ní bàtà ìdúró. Àbálọ́wọ́ ní bàtà ìmọ̀lú sí láyé ọjọ́ sí ọmọ bàbá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aláṣẹ́wó. Inú ìbàdí àwọn bàbá ìṣẹ́ àwọn bàbá tó pàṣẹ àpájọ́lẹ̀ ẹ̀rọ ìjọba. Bóyá bàbá ṣe gbọ́dọ̀ bí ẹni mú sí ìpè ó wáyé sí àgbáríkà ládé wọ́n sí. Wọ́n ti mú abọ́, wọ́n ti mọ̀ wá lówó, wọ́n ti mọ̀ wá níbi ìṣúrìṣà. Gbogbo yìí, ẹ̀sùn àpò ìwà, ẹni àwọn ṣòro yìí, ọwọ́ ní ẹ̀fọ́ àlọ́gbó, ẹlẹ́yìn òní sọ̀rọ̀ náà sì ní ìyá. Àwọn ọmọ 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 onígbàgbọ́ ti dé, àwọn ìyàwó wa onígbàgbọ́ ti dé, àwọn oníjẹ onígbàgbọ́ ti dé, ọmọ àgbò rẹ̀. Ewúrẹ́ tẹ̀lé ìyàn, òṣèlú sọ́kọ̀ àdúrà.
ọkọ̀ máa ń lọ à ń tó àáyé ọ̀bá yìí àwọn ọmọ ń bẹ lẹ́wọ̀n ẹnì kan ń bẹ lórí àárẹ̀ ṣùgbọ́n náà bá ń jẹ́ tinú wá dùn ó yẹ ká lásìkò kan àpàdébí kan ọ̀rẹ́ sí i táwọn fi dúpẹ́ táwọn ọkọ̀ máa ní bolú yìí. ọ̀gájà ilé ọba Lawrence ti dìde gbogbo lórí Orimolusi dáadé. ọba tó dé yìí náà láǹkì lọ́wọ́ ọba tó dé yìí ìsìnkú lórí Orimolusi láǹkì lọ́wọ́. gbogbo yìí olúwa gbogbo yìí gbogbo yìí.